eléyìí la ṣe mọ́ ẹ Wùmí gangan ẹ jẹ́ n sọ nǹkan fún yín Wùmí orí burúkú ti bá ẹni òkan mọ́ ni ó rò pé o lè ṣoògùn àṣegbé tó o bá ṣoògùn àṣegbé fáwọn family member ọkọ rẹ ṣó o lè ṣoògùn àṣegbé gbogbo àwọn tó ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ni Wùmí tó o bá ṣoògùn àṣegbé àwa mọ̀ pé o ti ṣoògùn àṣegbé bò tó o bá ṣoògùn àṣegbé ṣó o lè ṣe fún gbogbo ọmọ Nàìjíríà ni àṣegbé ò jẹ wá àwọn dìdìrín women supporting women kan làṣegbé jẹ àṣegbé ò jẹrú àwa yìí wọ́n ní bí pẹ́pẹ́yẹ jòkúta omi ní òfìsú bó o ṣàṣírú àwa yìí kò lè ràn wá oògùn àṣegbé tó o ṣe it don expire go and renew am Wùmí Cynthia Adébánjọ apọkọjayé olórí burúkú kò sẹ́ni tó bẹ́ẹ̀ ṣe tí ó kàgbákò Ìyábọ̀ Òjó ti bọ́ dòwò pọ̀ báyìí ó ti ń ṣẹ̀sìn ayé Kàrímọ̀ ẹ̀gbọ́n rẹ̀ bọ́ dòwò pa ó bẹ́ẹ̀ dòwò pọ̀ Kàrímọ̀ ti ya wèrè sórí social media ojoojúmọ́ ní fi ń gbàdá ní fi ń gbọ̀bẹ mí ìrírú rẹ̀ rí àmọ́ yóò wọ́n defend àbúrò òun ẹ lọ wo bó ṣe ń attack Very Dark Man ta ló bẹ́ẹ̀ ṣe tí ò sórí burúkú tí ò lulẹ̀ nínú ayé Wùmí tó o bá ṣoògùn àṣegbé o ṣe ń gbà tí Mohbad kọ́kọ́ kú òun ni gbogbo aṣọ lórí burúkú àwọn kòkò dúdú tẹ́ lọ́dún náà bẹ́ẹ̀ rí ọmọ ọlọ́mọ oògùn àṣegbé kò jẹ wá ó jà wọn kan ó má wọn kan bọ̀ kò lè mú gbogbo Nàìjíríà kò lè mú gbogbo lovers of Mohbad kò lè mú àwọn abiyamọ tán fi tinútinú tó bòtòbò tán fi bí ọmọ olórí burúkú ọmọ òfò apọkọjayé olóṣì ọmọ báwo mi ṣe kó gbà kó kàgbákò báwo mi dòwò pọ̀ kó nógo kógo rẹ̀ kú yányán Ìyábọ̀ Òjó báyìí ó ti ń lo kó parun látara pé báwo mi dòwò pọ̀ látara pé àwọn náà wọ́n fẹ́ revenge látara pé Ìyábọ̀ Òjó fẹ́ revenge ó fẹ́ gbẹ̀san Ìyábọ̀ Òjó ti ń kábàámọ̀ báyìí kò lè bọ́ta kó wá sọ fẹ́ni fọ́lọ́wọ́ sọ pé òun kábàámọ̀ Ìyábọ̀ Òjó is doing that I'm untouchable nothing check me you dey writing on Instagram you are writing you say you dey tap you and you are dying silent Ìyábọ̀ Òjó we don't want you to die yo wọ́n ní tá a bá fọwọ́ tó bá ọmọ wí a fi tòsí wọ́n mọ́ra padà ní kókó parun ló ń lọ Ìyábọ̀ Òjó we don't want you to die but you are dying in silence you say you are fighting a bully but your followers they are bully wọ́n lọ ń bully ọmọ ọlọ́mọ tó lẹ́sẹ̀ ń kúrò nínú wàhálà wọ́n lọ ń tẹ́tí ọmọ ọlọ́mọ nítorí pé fún ọmọ ọlọ́mọ 200,000 kọ́mọ ọlọ́mọ bọ́ta kọ́mọ wà dífẹ́ndì orúkọ rẹ̀ kọ́mọ wà bọ́ta kọ́mọ wà dífẹ́ndì orúkọ rẹ̀ orí yín ti búrẹ́ ti yá wèrè mọ́ lọ́n lọ́wọ́ o Wùmí tó o bá ṣe oògùn àṣegbé kò mú wá o kò jẹ wá o oògùn àṣegbé ò mú wá kò jẹ wá o wàláì tálẹ̀ ẹ̀zọ́mílẹ̀ láwà ó kéré owó òbí tí òbí ló Ọlọ́run ṣetán láti gbèjà bàbá Mohbad ni o Ọlọ́run ṣetán láti gbèjà lọ́ba nítorí pé Ọlọ́run mọ̀ pé fẹ́ yàn jẹ ni Ọlọ́run mọ̀ pé fẹ́ yàn jẹ ni Ìyábọ̀ Òjó fẹnu wúlé fẹnu wú géètì ó ti lọ mórúkọ àbúwò ibẹ̀ mọ́rọ̀ tó wà ńlẹ̀ ṣé wọ́n fi aṣọ rẹ̀ jó Ìyábọ̀ Òjó lẹ́nu ń gbò wà ń kékeré ni ṣé wọ́n kàn ṣe pé fún Ìyábọ̀ Òjó pé kó ṣàmọ́ fẹnu kọ káàkiri ìlú ni kí ni tàbúwò ibẹ̀ ní í ṣe nínú kéèsì Mohbad tó ń sọ pé also because you want to destroy Naira Marley you say Sam Larry ó ń gbowó ó sọ nínú náà nígbà tó lọ rá àwọn ọlọ́pàá tẹ́ ṣe conference call and I think police supposed to ask you in that moment when you are saying that rubbish do you have the evidence for the small boys when Sam Larry dey collect money for their hand but police leave their job wọ́n wá ń wò bí Nana Amure wọ́n ń wò Ìyábọ̀ Òjó Nana Amure tó ń fẹ́nu commit crime kí ni tàbúwò ẹbẹ̀ gbogbo ẹ̀yìn àbúwò ẹbẹ̀ bàbá ẹyẹ ni o mi ò lè wojú ọ̀sà o ó lọ ń bẹ́ sí bàbá ẹyẹ ó wá ṣe fẹ́ yẹ àbúwò ẹbẹ̀ o nà bàbá ẹyẹ o bàbá ẹyẹ Ìyábọ̀ Òjó tó ti fẹnu kọ́ dọ́dọ̀ yín o bàbá ẹyẹ àbúwò ẹbẹ̀ Ìyábọ̀ Òjó ló sọ àwakọ̀ o Ìyábọ̀ Òjó ló sọ o àbúwò ẹbẹ̀ bàbá ẹyẹ mi káwọ́ sókè fún yín mo bẹ̀rù yín mi lè wojú yín o bàbá ńlá bàbá tíá wọ́n ní Ìyábọ̀ Òjó sọ wípé ẹ máa ń fi nǹkan nù dírínkì àwọn ọmọ ọlọ́mọ ẹ máa ń fi wọn Ìyábọ̀ Òjó ló tún fẹnu kọ dọ́dọ̀ bá àbúwò ẹbẹ̀ gbogbo ẹni tàbúwò ẹbẹ̀ ó yá under followers Ìyábọ̀ Òjó we want to see evidence so only you have 2 guys òun Ìyábọ̀ Òjó ẹ wá ń fẹnu kọ àkiri ayé ẹ ń fẹnu kọ ṣiṣẹ́ tó bẹ́wúrẹ́ tó fi ń bá yẹ́ ẹ̀sùn ṣiṣẹ́ ti ń bá yín ṣé allegation tẹ́ fi ka àbúwò ẹbẹ̀ báyìí àbúwò ẹbẹ̀ máa wá lanú lẹ̀ pé kẹ́ ẹ lọ scot free ẹ máa wọn 2 guys yẹn bọ́ta àǹtí Ìyábọ̀ wàláì you don find case for yourself o a lot of case àbúwò ẹbẹ̀ Ìyábọ̀ Òjó kú ìmọ̀dà lórí Instagram ya Priscilla ló sọ o àwọn JP 2025 òfẹnu wúlé fẹnu túlé kán
mọ̀ fi aṣọ rẹ̀ jóyàn lẹ́nu kékeré ìyá tó bí ìyá Ìyábọ̀ Òjó mọ̀ rọ́mọ tọ́ o béèyàn bá bímọ èyàn ò mú aṣọ àǹkárá tó tíìkì èyàn ò fi tẹ ọmọ lẹ́nu ẹ wá lọ mú lẹ́sí oníhò tó lu òtí kàgá ń bẹ lára rẹ̀ ẹ lọ fi ju ẹnu Ìyábọ̀ Òjó ìwà ń wí wàtàwàtà kí ni ọ̀rọ̀ Àbúwẹ̀bẹ̀ ń ṣe nínú kéèsì mọ́dárànsì kí ni ọ̀rọ̀ Àbúwẹ̀bẹ̀ yìí sí rèé olórí burúkú Cynthia Ọ̀dàyẹrú yìí lẹ́rí àgbàlagbà méjì pọ̀ mọ́ra wọn ó ti lọ sábà Àbúwẹ̀bẹ̀ tó lọ bá Àbúwẹ̀bẹ̀ tẹ́pẹ́ tá a bá lo sẹ́ǹsì wa gan a mọ̀ drag Àbúwẹ̀bẹ̀ nínú kéèsì Mohbad Tóyìn Àbúwẹ̀bẹ̀ ṣáà mọ̀ mi Àbúwẹ̀bẹ̀ ní I don't know you o I don't know you I no see you o Ìyábọ̀ Òjó tún wá ní Àbúwẹ̀bẹ̀ wọ́n máa ń drug àwọn ọmọ ọlọ́mọ wọ́n máa ń gbẹ́ǹsì wọn gbogbo ẹ̀yin followers Àbúwẹ̀bẹ̀ Instagram àǹtí Ìyábọ̀ Òjó ni ẹ lọ kò ń sọ́dọ̀ mi àǹtí Ìyábọ̀ Òjó ló sọ bẹ́ẹ̀ fún very dark man nu o àǹtí Ìyábọ̀ Òjó ló sọ bẹ́ẹ̀ fún very dark man nu o tẹ́ pé wọn lọ jábọ̀ ni before you people go know ẹ máa rí tí Jesus máa tún gbẹ́nu sí yẹn sórí péjì ẹ̀ pé Àbúwẹ̀bẹ̀ ó ń bẹ́ǹsì àwọn ọmọ ọlọ́mọ lọ́lórí burúkú ẹ̀yin celebrity yẹn fẹ́ mọ bọ́ta fẹ́ mọ defend yóò gbà kan kọ right up olórí burúkú pé ká mọ bọ́ta ká mọ defend Ìyábọ̀ Òjó ṣẹ́yìn lẹ ránṣẹ́ ni ṣẹ́yìn lẹ ní kánú Ìyábọ̀ Òjó mọ́ dúró ni ṣẹ́yìn lẹ ní kí Ìyábọ̀ Òjó mọ́ wọn bá rẹ̀ ní gbogbo ẹ̀yin ọmọ Àbúwẹ̀bẹ̀ Ìyábọ̀ Òjó ló sọ ó ní bàbá yín máa ń drug àwọn ọmọ ọlọ́wọ́ máa ń gbẹ́ǹsì wọn alára pẹ̀lú kò sọ̀rọ̀ àwọn ó tẹ̀ka náà kò sí tí wọ́n lè sọ ó tẹ̀ka ní Ìyábọ̀ Òjó lógun àná ni ó ti tọ́ fún wọn wátawàtá ló kù tán sọ Àbúwẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin followers Àbúwẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ bàbá ẹyẹ ẹ lọ mọ bèrè question lọ́wọ́ Ìyábọ̀ Òjó kú ìmọ̀dá o àwọn náà fẹnu ara wọn wógun o ogun ti wọ̀lú o ṣé Mohbad nìkan ló máa kọ́kọ́ kú ni Ìyábọ̀ Òjó tó yẹ ká ẹ̀sùn kẹ́ ronú yín pé kéèsì yìí o it's not the kind of case I can fight o let me withdraw o ìrọ́sá o ẹ ṣáà yẹn fẹ́ parun ni ẹ fẹ́ parun yányán ẹ tún wá drag Àbúwẹ̀bẹ̀ wọnú kéèsì wọ́n ní wọ́n pé Ìyábọ̀ Òjó àgbàlagbà tẹ̀yìn ẹ̀kàwé wà tẹ̀lígẹ́ǹsì ẹ wá ń fọ́lọ̀ wọ́n ní wọ́n pé àwọn ọmọ kan wá bá ní pé Àbúwẹ̀bẹ̀ wọ́n drọ́ọ̀gì àwọn wọ́n wá gbẹ́ǹsì àwọn ẹ tún wà ló ń sọ fún very dark man tẹ́ẹ̀sì mọ̀ pé very dark man gan kò ní secret ọ̀rọ̀ pé very dark man gan kò rí inú báyìí kò rí gbọ́rọ̀ sí abálájọ tó bá bóyá sọ pé Ìyábọ̀ Òjó come outside come and tell Nigeria come and tell your gullible followers what we discuss ogun rẹ̀ ó Àbúwẹ̀bẹ̀ tó yẹ pé lóòótọ́ Àbúwẹ̀bẹ̀ ẹ̀yin àwọn òtí ìjọ́jì báyìí o Ìyábọ̀ Òjó ni tó bá ti proof wa báyìí tó bá ti tó fún wa lẹ́fídẹ́ǹsì pé lóòótọ́ lè gbẹ́ ń ṣí àwọn ọmọ ọlọ́mọ torí ogun ayé ti ń tẹ̀lé Ìyábọ̀ Òjó báyìí ogun ayé ó ń tẹ̀lé kó tiẹ̀ mọ́ bọ̀ Nàìjíríà èmi ti bá wọn fọpọ́ọ̀tù lẹ̀ ká wá dìṣe oúnjẹ fún wa ebi ní ń pa wáyìí ebi ti ń pa wá nu gúrùpù àǹtí Ìyábọ̀ èmi ti fọpọ́ọ̀tù ẹ wá dìṣe oúnjẹ mo ti fọ̀ǹtẹ́ fi ṣe stew mo ti fọ̀ǹtẹ́ fi ṣe ráìsì ẹ wá díṣì àwọn Nàìjíríà ní lọ́tẹ̀ ń díṣì wọn ẹ̀yin àti gist lover ẹ wá díṣì wọ́n ti lanúlẹ̀ wọ́n ti ganú lẹ́dẹ̀ ni tó nígbà tẹ́lẹ̀ ó bá gbẹ tán ní Ìyábọ̀ Òjó Àbúwẹ̀bẹ̀ ń gbẹ́ ṣe àwọn ọmọ ọlọ́mọ àǹtí Ìyábọ̀ Òjó ẹ̀mọ̀ ti báyé jẹ́ ta ló mọ̀ bóyá àǹtí gist lover tún kúkú lọ́wọ́ tó fẹ́ gbé bọ́ọ̀tà nù pa Àbúwẹ̀bẹ̀ who knows